kí wọ́n wá sórí mídíà kọ́lọ́hún àwọn èèyàn sí wọn wọ́n dẹ̀ fi ń ṣe ohun tí Ọlọ́run fẹ́ gbogbo yín lọ́ba àsán yín lẹ́sàn-án rẹ̀ yàtọ̀ sáwọn tó wá ń parọ́ gbowó lórí social media tẹ́lá pé bọ́ ṣe ń parọ́ gbowó lórí social media ààrẹ jẹ́ àròmìnira ààrẹ mọ́ṣáláṣí ìbẹ́ nìkan náà ń béèrè lọ́wọ́ ẹ látọdún mẹ́rin wípé show us the mosque látọdún mẹ́rin kọ́ máa béèrè lọ́wọ́ ẹnìkan pé show us the mosque kó má rí mọ́ṣáláṣí fi hàn wá kó má wá post pé ìwọ ra mọ́tò kó má wá parọ́ pé ọmọ ẹ kan ṣe ra mọ́tò jẹ́ pé owó olówó ìwọ mọ̀jú kó má fi flash mọ́tò lọ kó má lè ṣe fún Ọlọ́run ó ń tán rẹ ni òun bá lùkìyàmọ́ ara ẹ jẹ́ ni wàláì tàláì òun bá yí àtàlùkìyàmọ́ ẹ jẹ́ ni torí pé kí ló máa kángun mọ́tò kò sí nǹkan tó máa kángun mọ́tò àkísà ní mọ́tò àkìtàn ló máa gbẹ̀yìn mọ́tò wàláì àkísà ní mọ́tò àkìtàn ló máa gbẹ̀yìn latest mọ́tò tí àwọn Àyìnlá Ọmọwúrà lò lánàá kò sẹ́ni tó fẹ́ gùn lé ni latest mọ́tò tí Abíọ́lá gùn níjọ́ kìíní àná limousine tó gùn tó gbé wá sí Abíọ́lá wè níjọ́ tó ń ṣe Abíọ́lá wè kò sẹ́ni tó fẹ́ gun limousine mọ́ Nàìjíríà lé ni ṣùgbọ́n Sùlé Abíọ́lá tí Abíọ́lá kọ́ fún Ọlọ́run títí di èní Sùlé Abíọ́lá tí ń exist ó túmọ̀ sí pé ìwọ náà tó ń parọ́ fún ayé tó ń tún ayé tó ń fi tó ń flash mọ́tò lénìí tí ò flash iṣẹ́ Ọlọ́run tán ní kò ṣe pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run mọ́tò ẹ máa padà dì tán mọ́tò ẹ máa padà tí ohun tí ò ní value mọ́ mọ́kíláṣí tí ò tán yẹn náà máa padà fi bú àwọn ọmọ ẹ lọ́la ìwọ bàbá ẹ ó lè ní orí jìbìtì ni oníjú jìbìtì ni bàbá ẹ wọ́n dáwó fún ní kókó mọ́kíláṣí bàbá ẹ ò dáwó kókó mọ́kíláṣí oníjìbìtì ni bàbá ẹ ó gbowó lọ́wọ́ àwọn èèyàn ó níyàn kan jẹ ẹ̀bùn ó lọ àrèǹjẹ ẹlòmíì oníjìbìtì ni bàbá ẹ so that eléyìí kó máa jẹ́ wáàsí fún gbogbo ìwọ tó ń wá sórí social media wá gba owó ipò fẹ́ fi ṣètò Ọlọ́run kó wá lọ ń divert ẹ̀ sí nǹkan mi Ọlọ́run ó bí ẹ o Ọlọ́run ó bí ẹ torí pé àwọn tó ń fún yín lówó yẹn wọn ọ̀gọ̀ ẹ ti wo àwọn tó ń fún yín lówó gẹ́gẹ́ bí pé wọ́n gọ̀ wàláì wọn ọ̀gọ̀ àwọn ń tara yín sin lọ́hùn ni ẹ̀yin lẹ́ padà máa rojọ́ wájú Ọlọ́run torí pé àwọn ń ṣe fún Ọlọ́run ni ló dá sí pé gbogbo àwọn tó dáwó lórí ọ̀rọ̀ náà sírù tá ń bá bọ̀ tẹ́ pé gbogbo wọn náà ti padà wá rí pé owó táwọn dá yìí ọ̀gbẹ́ni yóò fún ẹni tó jẹ owó lóòótọ́ wọ́n wá dákẹ́ bá wọn wá ń wò báyìí nígbà tá a bí wọn pé kí ló tẹ́ fi ń wò wọ́n ní kí la fẹ́ ṣe àwa ti fún Ọlọ́run lówó Ọlọ́run làwa fún lówó ṣùgbọ́n ẹni tá a fi rán ni ò fi jíṣẹ́ àìfi jíṣẹ́ yìí wà tọ́lọ́run lẹ́lẹ́jọ́ wàláhì ìhun táwọn tó fún lówó sọ nìyẹn wọ́n ní ṣùgbọ́n lórí eléyìí tó ṣe yìí o ìmíì mi ò ní rí gbà lọ́wọ́ wa mọ́ ẹ wo aburú ẹ wo bóyá fẹ́ fọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀ bóyá fẹ́ fọwọ́ ara ẹ̀ bà prógàmù ara ẹ̀ jẹ́ abẹ́ni tó gba mọ́kà lọ́wọ́ ẹ̀ ní láàsìá tó gbowó mọ́kà lọ́wọ́ ẹ̀ 3 million naira tí ò dẹ̀ rán ẹnikẹ́ni ní mọ́kà ṣùgbọ́n pé torí àìrán ẹni yẹn ní mọ́kà kò jẹ́ kó pe ẹni yẹn lọ́dún yìí náà lórí prógráàmù ẹ̀ àìpẹ́ ẹni yẹn náà ń sin ẹni yẹn náà ń wú ẹ̀ báyìí ó ní ìtòhun fún ẹ lòun ti fún ẹ̀mí lòun nígbà mọ́ ṣó mọ́ àwọn èèyàn tó ti ní àdéhùn bẹ́ẹ̀ àbí kájú ẹ̀ tó gba mọ́tò lọ́wọ́ ẹ̀ tó fún ẹ ní mọ́tò pé kó fún àwọn èèyàn tí ò fún ṣé tó bá dijọ́ míì sí kájú àti gbé mọ́tò lé ẹ lọ́wọ́ àbí mi náà tí mo kó owó fún ẹ lórí prógráàmù ẹ ipe èèyàn kan lọ sí Canada gbà mo fi kúnwó tíkẹ́ẹ̀tì ẹ̀ tó tún lọ ń tọrọ bárà lórí social media ṣé tó bá dijọ́ mi mà tó wá dá sírú ẹ̀ díẹ̀ ẹ̀pà ń parẹ́ ó náà ń pajá kí mo sọ fún ẹ ọ̀gbẹ́ni ẹ̀pà ń parẹ́ ó náà ń pajá ara ẹ̀ ló ń pa wàláì tàláì ẹni kọ́ ọlá ló ń bàjẹ́ o lérò pé lè ní ìsìn gbogbo bó ṣe ń ṣe o rè bí ó ń dùn ó ń dán fún ẹ ẹni kọ́ ló ń bàjẹ́ ọlá ló ń bàjẹ́ tó bá lérò pé Gànámù ò ní tán bọ́lọ́gbó wá ṣe mọ̀ pé Gànámù ò ní tán kan tó máa larí mọ́ tó bá yá táwọn èèyàn bá ti káàsì yí ká ẹ pẹ̀lú bó ṣe ń lọ yìí sìn tó bá yá wa padà bára ẹni kólóbó ni ṣé o mọ̀ wípé ẹnìkan ò náyé ìgbàlèyàn ń lò àáfàá kan làáfàá oníwàásí tí gbogbo ayé ń fowó pè lánàá tó já sí pé tán bá máa fowó pè á ní tí ẹ bá sí ní 500,000 ẹ má wàá pé òun ọjọ́ tó lọ́wọ́ ń gbé ìgbàlè lọ́wọ́ 500,000 ó kéré jù ló ń gbà lọ́wọ́ àwọn èèyàn
tó bá tún wá débẹ̀ á ní ẹ má rìkọ́ọ̀dù òun pẹ̀lú kámẹ́rà yín o, kámẹ́rà tiẹ̀ ló máa fi rìkọ́ọ̀dù. bíyàn bá máa bá àfa ìya fọ́tò á ní má bá mi ya fọ́tò lọ́fẹ̀ẹ́ òun àti gbowó lọ́wọ́ ẹ̀ tó lọ́lọ́run gbégbà fún ní àná ni. àfa táwọn wí tán bá pè pé wọ́n ní kó wá ṣe prógráàmù nínú rédíò á ní òun ò ráyè á ní ẹni tí ò tí ì wọ̀n ló ń ṣe rédíò prógráàmù lé ní ìyá àfa yìí má lọ ń bẹ̀bẹ̀ lórí prógráàmù nínú rédíò mà ní. àfa yẹn má lọ ń bẹ̀bẹ̀ nínú rédíò sí i ni kò máa tí ì kú kí ló tán fi gbàgbé ẹ̀ léni tí wọn ò fi pè mọ́, kí ló dé, ta ló ní kó má pè mọ́. ó túmọ̀ sí pé azamani ìgbà ni o ẹnìkan ò náyé o, ìgbà lóníkálùkù ń lò o, kò sí ever champion correct champion ló wà o. tó bá ń dùn fún ẹ lénìí fún ara ẹ ló fẹ́ bọ̀ láì jẹ́ o. tó bá wọn ọlọ́run àlèmọ̀dá bíwò lọ́lọ́run, àwọn kan ló ń ṣe irú púrógàmù tí wọ́n ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn, àwọn kan ló ń ṣe é, wọ́n kú ni, wọ́n rùn ni, wọ́n sọnù ni, ẹnìkan ò mọ ibi tí wọ́n wà lénìí ṣùgbọ́n ayé ń sọ dáadáa nípa wọn. gbogbo ayé ló ń sọ dáadáa nípa wọn pé nígbà ayé lágbájá ṣé ó mọ̀ pé àìṣe ara ayé àìṣe dáadáa ara ayé náà fi ń rántí ara ọ̀run. tí wọ́n bá ṣe dáadáa ni báwọn náà ṣe máa rántí gàwáàtì. àìṣe dáadáa tí wọ́n náà fi ń rántí gàwáàtì pé láyé gàwáàtì nǹkan ò rí báyìí tó bá wá wọn ọlọ́run ó lè máa pa ẹ̀kọ́ tó gbẹ́lòmí dìde. ṣé bá àfa kan ló ti dìde yẹn Young Shehu ṣe bóun ló kọ́ ilé ìyá àbẹ́ta tí o tún sáré lọ ajá àkíṣẹ́ ìyá àbẹ́ta mọ́ lọ́wọ́. ṣé o mọ tó ṣẹlẹ̀ láàrin ìwà àti àfa Young Shehu lórí ilé tí àfa Young Shehu kọ́ fún ìyá àbẹ́ta? ṣé o mọ tó ṣẹlẹ̀ nígbà tó lọ ajá àkíṣẹ́ yẹn mọ́ lọ́wọ́? ṣé wọ́n ti pò padà gbowó lọ́wọ́ àfa yẹn tí wọ́n sọ pé wo kì í ṣe nǹkan lọ́fẹ̀ẹ́ lórí social media? ṣé wọ́n ti pò padà gbowó lọ́wọ́ àfa yẹn? ṣé o rántí tí àfa kìíní náà ṣe àfa àpọ́nlé ànábì, ọkùnrin bricklayer tápọ́nlé ànábì mú jáde tó bá gba owó? ṣé wọ́n ní kó sáré lọ bá ẹnìyẹn náà lé ó ní nǹkan tó sọ fẹ́ nìyẹn náà wípé ìwọ máa bá gbowó lórí social media tí ìwọ ní pàṣẹ tí wọ́n fẹ́ gbà bẹ́ẹ̀ kó tó pé àfa àpọ́nlé ànábì padà gbaṣẹ́ yẹn padà lọ́wọ́ ẹ̀. wáyé tẹ́ gbogbo nǹkan tí o kì í ṣe nítorí tọlọ́hun? wáyé tó kì í ṣe gbogbo nǹkan tẹ́ nítorí tọlọ́hun? ó gbàgbé wípé kò sí bí èèyàn ṣe lè fi èrú kó ọ̀rọ̀ jọ tó, tọ́lọ́hun bá yọ fíùsì àlùbáríkà kó ń bẹ̀ kò ní tẹ́gbẹ́ jọ nítorí tọlọ́hun. mo kí bàbá wa Sheikh Muhammad Taofeek Akeugba Gold, you are welcome sir. mo wá fẹ́ béèrè lọ́wọ́ ọ̀rẹ́ wa jọ nítorí tọlọ́hun, bó ṣe ń fi èrú gbà tó, bó ṣe ń fi irọ́ gbà tó, bó ṣe ń tan ayé tó, ọ̀rẹ́ wa jọ nítorí tọlọ́hun ó dáa fún ẹ tó àwọn àfáà tí wọn ò lo èrú ni? ṣó dáa fún ẹ tó àwọn àfáà tí wọn ò lo èrú? àbáwa tí a béèrè lórí social media yìí sìn kí wọ́n bí ẹ̀dá kó yangàn níwájú irú wa pé ọlọ́run ṣe nǹkan kan fún ẹ? wọ́n bí ẹ̀dá kó yangàn níwájú irú wa yìí. síran wàhálà níyàn wọ́n bí ẹ̀dá kó yangàn níwájú irú wa yìí. ó túmọ̀ sí wípé ọ̀tọ̀ lówó ọ̀tọ̀ làlùbáríkà. owó lòun wà, ọlọ́run fà àlùbáríkà sínú iṣẹ́ ẹ̀. wàláhì ọlọ́run fà àlùbáríkà sínú iṣẹ́ ẹ̀. tó tọ́lọ́ bá fà àlùbáríkà sínú iṣẹ́ ẹ̀ kò yẹ kó ti máa gbélé onílé at this age at this time pẹ̀lú bó ṣe fi irọ́ kó ọ̀rọ̀ jọ tó ó ti ń ṣe mìrẹ́ǹtì ilé onílé. ṣé o mọ ọdún tó ti wá ń kí mi nínú ilé mi lábẹ́òkúta? ṣé o mọ ọdún tó ti wá ń tọrọ owó lọ́wọ́ mi nínú ilé mi lábẹ́òkúta? títí dé ní alhamdulilayi Amẹ́ríkà tá a wà lẹ́yìn náà bó dẹ̀ pé ilé ìjọba ni tá à ń sanwó ẹ̀ díẹ̀díẹ̀ a kúrò ní tó ń yálégbé. ọ̀rẹ́ wa jẹ́ kí n sòótọ́ ọ̀rọ̀ fún ẹ, gbogbo ohun tó ń ṣe lénìí òun ba ọjọ́ ọ̀la ẹ jẹ́ ni. ó dẹ̀ lè wọn ọlọ́run kó tó pa ẹ́ kọ́lọ́run yọ fíùsì àlùbáríkà yẹn kó lára ẹ̀ kó má kú kọ́ dẹ̀ má gbúrú ẹ̀ mọ́. wàláhì wọn ọlọ́run bẹ́ẹ̀. ṣé bá a fa Young Shehu yẹn ló tún kọ́lé kan fún ìyá kan lẹ́jọ́ mẹ́ta yìí látọ̀dọ̀ bàbá wa MC Olúọmọ ló tún pariwo lọ́wọ́lọ́wọ́ yìí tí MC Olúọmọ bá dé Nàìjíríà ilé ìyá yẹn náà lọ ń ṣí náà. jọ sọ ẹni tí wọ́n kọ́lé fún rí, sọ àṣeyọrí iṣẹ́ kan tó ṣe rí lórí social media yìí. àlọ́ la máa gbọ́ àní gbábọ̀.
ọjọ́ tẹ́ bá fẹ́ gbowó la máa rí, ọjọ́ tẹ́ bá gbowó tán ànígbọ̀n kankan mọ́. Ó túmọ̀ sí pé ò ṣe nítorí tọlọ́run, ṣe nítorí ara ẹ̀ ni. Pé dẹ̀ ṣe nítorí ara ẹ̀ tó Ọlọ́run ò ní kó yọ lára ẹ̀. Kí nǹkan tó kù tá à ń rí lára ẹ̀ ni pé ká kàn máa rí ẹ gẹ́gẹ́ bí àlùbọ́sà. Kò sí nǹkan kan tẹ́fẹ́ lára àlùbọ́sà kọjá pé kẹ́kọ̀ọ́ máa rí ẹ bá ṣe bó àlùbọ́sà ẹ̀ tó bá tuntun bẹ̀ bá bó àlùbọ́sà ẹ̀ bá tuntun kọ́ta kan rí lára ẹ̀ náà tóun ti bẹ́ẹ̀ náà sọ válù tọ́lọ́run ṣe fún ẹnu ayé. Sọ válù tọ́lọ́run ṣe fún ẹ. Ọ̀rẹ́ wa jẹ́ ń sòótọ́ ọ̀rọ̀ fún ẹ, lọ ṣéǹjì bátàn tó ń lò. Lọ ṣéǹjì bátàn tó ń lò. Ọlọ́run ti ní kí àwọn èèyàn rí ẹ. Ọlọ́run kì í ní kí àwọn èèyàn mú ẹ tí ò bá ṣọ́ra àwọn èèyàn náà ló máa padà bá tiẹ̀ jẹ́. Láàárín ọ̀sẹ̀ méjì sí mẹ́ta ṣó mọ iye àwọn èèyàn tí wọ́n ti rí aláburú ń sìn. Ò gbélé ò gbé ọkùnrin ò balẹ̀, ò travel ọkùnrin ò balẹ̀, ó di pé wá ń travel ò lè show ìlú tó wà, ò lè show location ẹ̀ torí ọkùnrin ò balẹ̀, ò wá travel odindi ọjọ́ tó lò ń travel ẹ̀dá ọlọ́run kan ò bẹ́ẹ̀ ya fọ́tò, ẹ̀dá ọlọ́run kan ò kí ẹ káàbọ̀ wá lọ́jọ́ wá dájú kò sí hòtẹ́ẹ̀lì. Pípa ayé ò bàjẹ́ níwọ̀nba, ayé ò bàjẹ́ níwọ̀nba. Ṣé báwa náà orí ìrìn àjò la wà yìí náà, orí ìrìn àjò la wà yìí náà. Kí ló dé kí gbogbo ibi tá a bá ń dé àwọn èèyàn ń wẹ́kọ̀mù wa, gbogbo ibi tí mo dé làwọn èèyàn tí ń wẹ́kọ̀mù. Mo dé Indianapolis wọ́n wẹ́kọ̀mù mi bẹ́ẹ̀, oníbùdó alájì kò ní bàjẹ́ fún yín, wọ́n kí wa ní Indianapolis. Mo dé Houston Texas àwọn èèyàn pàdé wa ní Houston Texas, Ajé Abdulrahman ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún yín. Mo dé Dallas àwọn èèyàn pàdé wa ní Dallas, àwọn olólùfẹ́ wa wà ń bẹ̀. Mo dé Atlanta Georgia àwọn olólùfẹ́ wa ń bẹ̀. Ajígìdì wà nù láyà bọ̀ lọ́rẹ́ àjọ wà ní àtújọ máa kí jímọ̀ lé nìyí. Àtújọ máa lọ kí jímọ̀ lé nìyí tí bá rí iye tó ń sìn mo tún lọ bá jẹ́ ìrì wà nù láyà bọ̀ lọ́rẹ́ àjọ máa tún kí jímọ̀ ni. Tó bá tún di alẹ́ àtújọ máa wà ní pàtí ọmọ MC Olúọmọ ni. Kí ló dé tí wọ́n travel tó wà rẹ́ nìkan bẹ ya fọ́tò ó rí pé ayé ò bàjẹ́ níwọ̀nba. Ọ̀rẹ́ wa lọ ṣe ń jí bátà ní ẹ ṣòtúrí jìbìtì ẹni bá ń fi jìbìtì lo ayé ẹ̀ ó máa sáré ọ̀rọ̀ ẹ̀ máa dàbí èéfín ni, ó kàn máa sáré wúúú tó bá yá ó máa lọ ni. Èèyàn kì í fowó jìbìtì, èèyàn kì í fi ń ṣe nǹkan re. Owó jìbìtì ìgbà díẹ̀ ni, pàápàá jùlọ kí n máa lo jìbìtì lórúkọ Ọlọ́run, kí n máa lo jìbìtì lórúkọ Ọlọ́run. Ó lè ṣẹ́tẹ́rí àgbà pé jìbìtì ò lè tán, mágá ò lè tán, ṣùgbọ́n má fi ìjà àáfàá lu jìbìtì là ń sọ fún ẹ, torí pé àwọn tó ń jà àáfàá yẹn ó pọ̀. Orúkọ ìjà àáfàá kẹ̀kẹ̀rẹ̀ orúkọ ẹ̀sìn ni, pé ẹni tó bá ti rí lára ẹ̀ ó ti di ẹni tí ayé gbọ́dọ̀ máa fún lọ́wọ́. Nítorí tiyín báyìí náà ni àáfàá ò ṣe níyì mọ́ lórí social media náà. Tí gbogbo àáfàá ló ní jìbìtì ni, tí bá mi Ọlọ́run ló kọ́lé yẹn ṣó lu jìbìtì ni, ọ̀tẹ̀ ló kọ́lé yẹn ṣórúkọ ẹ̀ bàjẹ́ ni, àáfàá wa Muktaru ló kọ́ mọ́gíláṣí yẹn ṣórúkọ ẹ̀ bàjẹ́ ni. Tálẹ́ tó bá àáfàá Muktaru lórúkọ jẹ́ rí. Tí báwọn èèyàn náà ló ń dáwó fún àáfàá Muktaru, kí lé tí wọ́n fi bá orúkọ tiẹ̀ jẹ́, tẹ́pọ̀ orúkọ tiyín ló ń bàjẹ́ gbogbo ìgbà. Tẹ́yìn nìkan ni ọ̀rọ̀ Bobrisky ẹ̀yin lẹ bá ń bẹ̀, ọ̀rọ̀ Show Me Your Mosque ẹ̀yin lẹ bá ń bẹ̀, wọ́n ta alẹ̀ wọn ò rílẹ̀ ẹ̀yin la bá ń bẹ̀, ọ̀rọ̀ pé wọ́n fún wọn lẹ́bùn ẹ̀yin la bá ń bẹ̀. Ṣé wọ́n nìkan ni àlìfùlání? Ṣé wọ́n nìkan ni Fúlàní? Ṣé wọ́n nìkan ni? Èní Agẹmọ Kúsárò, ọ̀la Agẹmọ Kúsárò, tójú ò bá ta aláàrò jẹ́ kójú ti alágẹmọ náà. Ṣé wọ́n nìkan ni? Òun bá ìyàwó ẹ̀ lójú jẹ́, òun bá ìyàwó ẹ̀ lójú jẹ́. Àáfàá ní ẹ lóòótọ́ ó kéwú, ṣùgbọ́n òun bá àáfàá tó kọ́ ẹ ní kéwú òun bá lójú jẹ́. Ìwọ náà wò ń sìn àwọn tó jọ kọ́ yín kéwú wá ń jáde, wọ́n wá ń sọ gbogbo ayé wípé gbogbo ọmọ kéwú àáfàá bàbá Kàmọ́lì bàbá ṣé Kàmọ́lì àlẹ́ àdàbí gbogbo ọmọ kéwú bàbá oníyangí tó bá ń ṣèyíkúṣe kò ń ṣe ọmọ kéwú bàbá oníyangí, láìkú ẹ wọ́n ti ń kọ̀ǹdẹ̀mù ẹ̀. Ṣé o mọ̀ pé by style ní wọ́n fi ń sọ pé kò kì í ṣe ọmọ kéwú bàbá oníyangí mọ́, torí bàbá oníyangí ò kì í lu jìbìtì, bàbá oníyangí ò kì í lu jìbìtì. Ṣé o Kàmọ́lì àlẹ́ àdàbí wọn kì í lu jìbìtì, gbogbo àwọn ọmọ àdàbíyà wọn kì í lu jìbìtì, torí pé wọn ò bá jìbìtì lọ́wọ́ àáfàá wọn. Ibo ni wọ́n ti rí tiẹ̀ ọ̀rẹ́ wa? Ibo ló ti rí tiẹ̀? Change your pattern, change your pattern. Èyí tó ń ṣe yẹn Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí, Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí. Ṣó yẹ tètè túbá ṣó dé lórí ta wà lẹ́nu ẹ̀ yìí. Má dé bẹ́ẹ̀ ọmọ lọ score free o, ó lè lọ score free o.
ọdọọdún la máa ṣíwèé kan ẹ̀ àní fi ẹ́ lẹ̀ àyàfi tó bá tètè ṣe dáadáa. Àǹfààní wà fún ẹ tọ́lọ́run sọ fún wa nínú Kùránì pé ìdífà wo bí lẹ̀dí ìyá hasan ìdífà wo bí lẹ̀dí ìyá hasan tètè fi dáadáa tètè fi pààrọ̀ àìdá ẹ̀ wá ìdá báyìí wà bẹ́yìn náà kàdá wà lóòótọ́ ọ̀tá alájọ́ ń ṣe fúnra wa lẹ́nu ṣùgbọ́n tó bá fi dáadáa dí àìdá ẹ̀ Ọlọ́run lè mójú kúrò níbi ọ̀rọ̀ ẹ̀ àmọ́ tó bá lérò pé bó ṣe ń bá lọ yóò ní yí padà ọ̀rẹ́ wa náà ò ní fi ẹ́ lọ́rùn lẹ̀ sọdà kí yẹn máa jẹ́ wáàsí ní ṣókí fún yẹn bóun ẹ̀ ò gbọ́ bóun kò má gbà wá náà ò ní fi ẹ́ lẹ̀ àwa máa dúró lórí wípé torí lórí social media yìí gbogbo ẹni tó bá náà fẹ́ máa bà àwọn àáfàá lórúkọ jẹ́ àwa ò ní fi wọ́n lọ́rùn lẹ̀ torí pé kí ni orúkọ àwọn àáfàá ó ṣe pàtàkì lóòótọ́ àwa lè má wá láti ìdílé àwọn àáfàá ṣùgbọ́n lénìí tó máa ń ka àwọn àáfàá làwa náà Ọlọ́run dẹ̀ fún wa ní àǹfààní social media yìí láti fi páàsì òdodo táwọn èèyàn dẹ́gẹ̀dẹ́ àti gbọ́ òdodo yẹn so that ọ̀rẹ́ wa lọ change lọ yí padà tàbí tiẹ̀ ṣe jẹ́ nìyẹn.